Akú dédé wòyí yóò dára fún wa láṣẹ Lédùà, àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí tí í ṣe ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 11 nínú oṣù keje ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dókè lọ́hùn ká sómi mu ná à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli rèé lẹ́kùnrẹ́rẹ́. Gbajúgbajà ajàfẹ́tọ̀ọ́ ọmọ ènìyàn tó tún jẹ́ ọ̀kan gbòógì ògúnnágbòǹgbò tó dátọ́ lẹ́nu ìgbín nínú àwọn agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Feli-Falana, òun ló ti sọ̀rọ̀ báyìí níbi tó ti ń pe àkíyèsí ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Ahmed Tinubu wípé ẹni tí ó bá mú ọ̀bọ yóò ṣe bí ọ̀bọ ni. Ó ní lórí ọ̀rọ̀ àjẹbánu táwọn olóṣèlú tí wọ́n gbé wọ̀ bí ẹ̀wù tí wọ́n fi ìbàjẹ́ tí wọ́n fi ń ṣe ẹwà ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tó ń ta àbùkù bá orílẹ̀-èdè yìí láwọn ibìkan ní àwọn orílẹ̀-èdè yòókù. Ó ní ní báyìí ìdúró ò sí ìbẹ̀rẹ̀ ò sí o. Ó lóun yóò fi àsìkò yìí yóò rọ ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Tinubu láti léwájú àwọn ènìyàn tí ó máa lu aago ìyìn rere láti jáwọ́ nídìí ìwà ìbàjẹ́, kí wọ́n máa kéde ìwà ìbàjẹ́ wípé ẹni tó bá ti ṣẹ̀ o yóò fi mú dọ́rin òfin ìjọba ni. Ó ní ìsọjí ìta gbangba o òun lọ̀rọ̀ ń kù sí báyìí láti bọ́ sí ìta gbangba wáyà kí Bọ́lá Tinubu tí í ṣe ààrẹ pẹ̀lú gbogbo àwọn olótìtọ́ tó fi mọ́ àwọn agbẹjọ́rò kí wọ́n tò sẹ́yìn rẹ̀, kí wọ́n máa lu aago, kí wọ́n sì máa wí kiri tùbútùrù orílẹ̀-èdè Nàìjíríà wípé kí àwọn olóṣèlú àti àwọn ènìyàn tó wà nínú iṣẹ́ ọba o kí wọ́n jìnnà sí ìwà ìbàjẹ́, ṣíṣowó ìlú kùmọ̀kùmọ̀, àti wípé ẹni tí ọwọ́ ìjọba bá ti tó yóò fi mú dọ́rin òfin ìjọba ni. Feli-Falana tó sọ̀rọ̀ ọ̀hún níbi ìpàdé ńlá kan èyí tí wọ́n fi sàmì ayẹyẹ 60 ọdún èyí tí Afẹ́ Babalọ́lá tó bẹ̀rẹ̀ iṣẹ́ agbẹjọ́rò ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ilé ẹ̀kọ́ gíga fáfitì Afẹ́ Babalọ́lá èyí tó wà ní Adó Èkìtì tí ṣe olúlu ìpínlẹ̀ Èkìtì, èyí tó wáyé ní àná, níbi tí àwọn ènìyàn jàǹkànjàǹkàn Olúṣẹ́gun Ọbásanjọ́, Bishop Kúkà Matthew àti àwọn èèyàn lábẹ́ẹ̀bẹ́ tí wọ́n kalẹ̀ sí lánàá. Níbi ibẹ̀ òun ni Falana ló ti pe ọ̀rọ̀ mú pé àkíyèsí ààrẹ orílẹ̀-èdè Tinubu láti léwájú àwọn ènìyàn fún ìsọjí ìta gbangba èyí tí ó máa kìlọ̀ tí ó sì máa kéde ìwà ìbàjẹ́ wípé kí wọ́n jìnnà sí i. Ó ní nípa ìdí èyí òun ní ìgbàgbọ́ wípé orílẹ̀-èdè Nàìjíríà yóò padà di ìrọ̀rùn, yóò sì dùn, yóò so èso rere fún àwọn ọmọ orílẹ̀-èdè yìí láti gbé. Gómìnà ìpínlẹ̀ Ondo Rotimi Akeredolu lánàá ló tuntun kọ ìwé sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ ọ̀hún láti gba ààyè àti ọjọ́ péréte sí kó fi lè mójútó ìtọ́jú ara rẹ̀ èyí tó lọ fún láti bí oṣù kan díẹ̀ báyìí sẹ́yìn, èyí tó ń gba ìtọ́jú ọ̀hún lókè òkun. Ìwé ọ̀hún tó kọjá ọ̀rànjọ̀ràn fi ránṣẹ́ sí àwọn ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo nígbàtí ẹni tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin náà, amòfin Ọlámídé Ọládìjí, tó ka ìwé ọ̀hún tó sì fi hàn wípé lótìtọ́ àti lódodo ni àwọn tẹ́wọ́ gba ìwé tí gómìnà kọ èyí tó ń béèrè fún ọjọ́ mìíràn sí láti fi tọ́jú ara rẹ̀. Gẹ́gẹ́ bí amòfin ọ̀hún tó jẹ́ agbẹnusọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ondo, ọ̀gbẹ́ni Ọlámídé ti kà á. Ó ní nínú ìwé náà ló fi hàn wípé àwọn dókítà tí wọ́n ṣe ìtọ́jú gómìnà Akérédolú ni wọ́n sọ pé ó nílò ọjọ́ díẹ̀ sí láti fi sinmi kó sì lè mójútó àlàáfíà àti ìtọ́jú ara rẹ̀. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, Rotimi Akérédolú ní ọjọ́ 5 oṣù kẹfà ló tọrọ àyè wípé òun yóò lọ sí òkè òkun láti lọ rí tọ́jú ara òun, èyí tó gbéra kúrò ní ìpínlẹ̀ Ondo nínú oṣù kẹfà ọjọ́ 7 tó sì jẹ́ ipò yẹ kó padà sí ìpínlẹ̀ Ondo ní ọjọ́ 6 oṣù 7, ṣùgbọ́n tó jẹ́ ipé ó sì ń tọ́jú ara rẹ̀ pẹ̀lú àyè tó bèrè sí. Ní báyìí àwọn aṣòfin ọ̀hún ló tẹ̀síwájú láti fún ní àyè sí. Látàrí ọ̀rọ̀ kan èyí tí gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì Peter Ayọ̀délé Fáyọ̀ṣe èyí tó sọ lórí amóhùnmáwòrán kan ní òpin ọ̀sẹ̀ tó kọjá yìí, níbi tó ti ń sọ wípé òun gọ́gọ́ òun ṣiṣẹ́ tako Alhaji Atiku Abubakar
tó jẹ́ ọmọye tó díje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú PDP. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, Fáyọ̀ṣe ló jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n tó kọ̀ láti ṣiṣẹ́ fún Àtíkù bí kò ṣe Bọ́lá Ahmed Tinubu, èyí tó sọ wípé òun ṣiṣẹ́ fún kó lè jáwé olúborí o. Ní báyìí Yorùbá ní ìsọ̀rọ̀ ní ìgbésì, ìsúnkún símú báyìí ní ìṣètì gángan. Àwọn ẹgbẹ́ òṣèlú PDP ti sọ wípé Ọlọ́run ọba tí ó fẹ́ jẹ́ kí òtítọ́ farahàn ló mú kí Fáyọ̀ṣe kó máa kàbò òròbò bí ẹni tó tẹ ìgò mọ́lẹ̀ ní ìdájí o. Ní báyìí o, ẹgbẹ́ òṣèlú PDP ti wá sọ̀rọ̀ jáde. Ọ̀kan nínú àwọn ẹgbẹ́ òṣèlú ọ̀hún, Timothy Ọ̀zádòvò, ló sọ̀rọ̀ ọ̀hún o wípé àwọn ò ní lajú sílẹ̀ kí tàlùpọ̀n kò wọ̀. Wọ́n ní ìjìyà tó tọ́ àti èyí tó yẹ o òun làwọn ò fi jẹ Peter Ayọ̀délé Fáyọ̀ṣe, gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Èkìtì, fún ọ̀rọ̀ tó sọ àti ìwà tó hù. Wọ́n ní kò sẹ́ni tó bá ti yọ ohun búburú ṣe, dandan ni kí ilẹ̀ kó máa yọ onítọ̀hún dà. Wọ́n ní ọ̀dàlẹ̀ balẹ̀ lọ paraku ní Fáyọ̀ṣe o. Wọ́n ní ẹgbẹ́ òṣèlú PDP ti ń jókòó láti ṣe ìpàdé kí wọ́n lè mọrúfẹ́ ìjìyà eléyìí tí wọ́n yóò fi jẹ Peter Ayọ̀délé Fáyọ̀ṣe lórí ìwà ọ̀hún tó hù. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní àgbàrá ò sọ wípé òun ò gbalé lọ́wọ́ onílé, ṣùgbọ́n onílé òun ni ò ní gbà o. Ọ̀gá àgbà yányán o lẹ́ka ẹ̀ṣọ́ àwọn tí wọ́n ń ṣọ́ ibodè orílẹ̀-èdè wa Nàìjíríà, èyí àwọn kọ́sítọ̀mù, Adéwálé Adéníyì, ló ti fọwọ́ sọlẹ̀ báyìí tó ti fọwọ́ kólẹ̀ kéèpẹ̀jẹ̀ tó ní wà láìtàlá ìwàdúwé ẹni tí ó bá òun sọ̀rọ̀ yìí onítọ̀hún yóò súnmọ́ òun pẹ́kípẹ́kí o lórí àwọn kọ̀lọ̀sí elétí ikún ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ń gbé epo bẹtiróòlù kúrò ní orílẹ̀-èdè yìí lọ sí àwọn orílẹ̀-èdè ilẹ̀ adúláwọ̀ èyí tó pààlà pẹ̀lú orílẹ̀-èdè Nàìjíríà. Adéníyì tó sọ̀rọ̀ náà lánàá níbi ìpàdé kan tí wọ́n ṣe pẹ̀lú iléeṣẹ́ ìfọ epo bẹtiróòlù torílẹ̀-èdè yìí NNPCL, níbi tí wọ́n ti ń sọ wípé pẹ̀lú bí ìjọba àpapọ̀ ṣe kéde ẹ̀kún owó orí epo yíyọ, bẹ́ẹ̀ àwọn elétí kúkọ̀ wọ́n sì ń gbé epo bẹtiróòlù ọ̀hún kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà lọ sí àwọn ilẹ̀ adúláwọ̀. Ó ní kẹsìwáwò epo ọ̀hún kò tí ì tó àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lò. Wọ́n ní ní báyìí o àwọn yóò gbé ikọ̀ kan kalẹ̀ nínú àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè, àwọn adigbolujà, èyí tó jẹ́ pé àwọn gangan o ni ó máa korò ojú tí ó sì máa mú gbogbo ẹnikẹ́ni yòówù èyí tó bá fẹ́ gbé epo kọjá kúrò ní orílẹ̀-èdè Nàìjíríà. Wọ́n ní ìfọwọ́sowọ́pọ̀ àwọn ẹ̀ṣọ́ yìí ní NNPCL àti àjọ custom ni yóò ṣe àgbékalẹ̀ rẹ̀ tí wọ́n yóò sì bẹ̀rẹ̀ iṣẹ́ ní pápápá. Ọwọ́ ilé-iṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Èkó ti tẹ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 5 kan o ní agbègbè Ajégúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó látàrí ìpè lemọ́lemọ́ kan tí àwọn olùgbé ọ̀hún tí wọ́n ń pè wípé nínú ilé ìtura kan èyí tó wà ní Ajégúnlẹ̀ ní ìpínlẹ̀ Èkó àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn kan wọ́n kóra wọn jọ síbẹ̀ láti bẹ̀rẹ̀ sí ní máa búra àti máa gba ọmọ ẹgbẹ́ tuntun wọnú ẹgbẹ́ òkùnkùn èyí tí wọ́n ṣe, èyí tó jẹ́ pé ó wáyé nínú ilé ìtura náà, èyí tó fà á kí àwọn ọlọ́pàá tó wà ní agbègbè ọ̀hún èyí tí wọ́n pè ní Tolú division tí wọ́n sì múra láti lọ síbẹ̀ kí wọ́n lọ mọ ohun tó ń ṣẹlẹ̀. Wọ́n ní wọ́n gẹ́rẹ́ tí àwọn ọlọ́pàá ọ̀hún débẹ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún fẹsẹ̀fẹ̀fẹ̀ ò, ṣùgbọ́n ọwọ́ pálábá díẹ̀ nínú wọn sége nítorí pé ilẹ̀ mú àbámú ni o. Wọ́n ní ìgbín kì í rìn kókó lóore, òun lọ̀rọ̀ àwọn ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn ọ̀hún o. Wọn ò kó lóore ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó òun ni wọ́n kó sí o. Gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà, SP Benjamin ti forúkọ àwọn afurasí ọmọ ẹlẹ́gbẹ́ òkùnkùn 5 ọ̀hún léde. Peter Odúmọ́lá ti ṣe ẹni ọdún 19, Promise Benjamin ẹni ọdún tó jẹ́ 20 ọdún lòun tirẹ̀, Emmanuel Ikechukwu ẹni ọdún 19, Richard Adu ẹni ọdún 18 àti Abdullahi Nasiru ẹni 20 ọdún. Àwọn márààrún yìí ni wọ́n ti wà ní àkóló ọlọ́pàá báyìí fún ìwádìí síwájú sí i. Lákòótán nínú ìròyìn wa fún tòní, gbajúgbajà òṣèré orí ìtàgé sinimá àgbéléwò ọmọ Yorùbá tí ń sọ Yorùbá tó dùn tó dán mọ́rán lẹ́nu, Múyìwá Adémọ́lá òun mà ló ti rawọ́ ẹ̀bẹ̀ sí àjọ eléyìí tí máa ń fi àmì ẹ̀yẹ ta àwọn èèyàn lọ́rẹ fún ẹni tó bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí tá a mọ̀ sí Guinness Record. Àwọn ló ti ké sí o wípé ọ̀kan nínú àwọn àgbà ọ̀jẹ̀ òṣèré sinimá àgbéléwò èyí tó jẹ́ wípé ó fi àpẹẹrẹ rere lélẹ̀, èyún Charles Olúmọ tí gbogbo èèyàn mọ̀ sí Àgbákò, èyí tó ṣe ayẹyẹ ọjọ́ ìbí 100 ọdún lórílẹ̀ alààyè tó sì ṣe ìsìn ìdúpẹ́ o
lọ́jọ́ Sunday tó kọjá yìí wípé bàbá ọ̀hún ó tọ́ sí àmì ẹ̀yẹ àgbáyé o gẹ́gẹ́ bí ọ̀kan nínú àwọn ọkùnrin èyí tó dàgbà tó sì wà nínú ìlera àlàáfíà pípé tí ò ní àrùn kankan àbí àìsàn kankan èyí tó bá ń fira o. Ó ní bàbá ọ̀hún Charles Olúmọ tí gbogbo èèyàn mọ̀ sí Àgbákò, òun gangan ní bàbá eléyìí tí wọ́n fi irúfẹ́ àlàáfíà rẹ̀ tí wọ́n fi ń tọrọ látàrí ipò èyí tí bàbá òun wà pẹ̀lú bàrà rẹ̀ bó ṣe jáfáfá tó sì le koko tó tún sọ̀rọ̀ tó dá ṣáká lẹ́nu. Ìdí rèé tí Múyìwá Adémọ́lá ò ṣe ké sí àwọn àjọ ọ̀hún, àwọn Guinness World Record, láti fi àmì ẹ̀yẹ ta bàbá òun lọ́rẹ gẹ́gẹ́ bí ìtàn àti àpẹẹrẹ rere èyí tó dùn tó dánmọ́rán o èyí tí bàbá Àgbákò tó fi lélẹ̀. tó ẹ̀yin ará, ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ ìṣẹ́gun. Títí dojúmọ́ ọ̀la tẹ́tù máa bá ìròyìn míì pàdé lórí amóhùnmáwòrán ìkànnì yìí. Mo gbà á ládùúrà wípé ilé òní lé wa, ọ̀nà òní náà wá, ire àtayọ̀ la ó fi pàdé o. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín. Ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.